kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ àìkú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2026. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni fífa ìrànlọ́wọ́ Ọlọ́run mọ́ra apá kejì. Àkọ́sórí wa ta nínú ìwé Éfésù orí kẹfà ẹsẹ̀ keje èyí tó kà báyìí wípé ẹ máa fi inú rere sìn sí Olúwa kì í sì ń ṣe sí ènìyàn. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Lónìí, màá máa jíròrò nípa bí àwọn ọmọ Ọlọ́run ṣe lè fa àánú rẹ̀ wá sí ara wọn nípa sísìn ín tọkàntọkàn, tayọ̀tayọ̀ àti tinútinú. Nínú Bíbélì kíkà tòní, nígbà tí Ábúráhámù rí ọkùnrin mẹ́ta tó ń kọjá lẹ́gbẹ̀ẹ́ àgọ́ rẹ̀, ó sáré láti pàdé wọn, ó sì pè wọ́n pé kí wọ́n sinmi lábẹ́ igi tó wà lẹ́gbẹ̀ẹ́ òpópónà. Bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n jẹ́ àjèjì pátápátá, ó fi tọkàntọkàn yọ̀ǹda láti gbà wọ́n lálejò àti nípasẹ̀ èyí ó gba àlejò Ọlọ́run láìmọ̀. Ìwà àlejò ṣíṣe Ábúráhámù ló mú kí Ọlọ́run dìde fún ìrànlọ́wọ́ rẹ̀. Ó sì wo ìyangàn tí ó ti ní ìrírí rẹ̀ nínú ìgbéyàwó rẹ̀ sàn. Àwọn tó ń sin Ọlọ́run tinútinú sábà máa ń fa ìrànlọ́wọ́ rẹ̀ mọ́ra. Ní ọjọ́ kan, ẹnìkan béèrè lọ́wọ́ mi pé, "Bàbá, kí ni èrò yín nípa àwọn tó ń lo ohun èlò orin tí wọ́n ní kí àwọn ìjọ máa san owó kí wọ́n tó wá ṣiṣẹ́ ìránṣẹ́ ní ṣọ́ọ̀ṣì?" Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ nípa ìrírí wọn níbí. Ṣé wọ́n yẹ kí wọ́n san owó fún wọn? Mo dáhùn pé kò sí ẹnìkan tó máa san owó fún iṣẹ́ kan lẹ́ẹ̀mejì. Bí wọ́n bá ní kí wọ́n sanwó kí wọ́n tó ṣe iṣẹ́ ìránṣẹ́, kí ṣọ́ọ̀ṣì san owó fún wọn. Ṣùgbọ́n kí wọ́n má ṣe retí ìbùkún pàtàkì kankan lọ́wọ́ Ọlọ́run nítorí ṣọ́ọ̀ṣì ti san owó fún wọn. Ẹnìkan tí ó bá fi àáké kọ́rí pé wọ́n gbọ́dọ̀ san owó fún òun kí ó tó ṣe iṣẹ́ Ọlọ́run kò yẹ kí ó retí ìrànlọ́wọ́ pàtàkì kankan lọ́wọ́ Ọlọ́run fún iṣẹ́ náà. Ọmọ tí ó ń béèrè lọ́wọ́ bàbá rẹ̀ kí ó san owó fún un kí ó tó fọ ọkọ́ bàbá rẹ̀ kì yóò ní àǹfààní àti àánú tó pọ̀ bí ẹni tí ó ń ṣe iṣẹ́ náà pẹ̀lú ayọ̀ àti ìfẹ́. Ọ̀kan lára àwọn ìdí tí mo fi ń jẹ ìgbádùn ìrànlọ́wọ́ Ọlọ́run lónìí, olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n ń tẹ̀síwájú nípa ìrírí wọn níbí, ni pé mo fi ohun gbogbo sílẹ̀ láti sìn ín nígbà tí kò sí ohunkóhun tó jẹ́ ìwúrí ní ti ènìyàn nípa ṣíṣe iṣẹ́ fún un. Ìyàtọ̀ wà láàárín sínsin ènìyàn àti sínsin Ọlọ́run. Ní ọ̀dọ̀ ènìyàn, ó ṣeé ṣe kí ènìyàn ṣe ojú ayé kí ó sì tún gba ìgbéga bí kò tilẹ̀ ṣe é pẹ̀lú gbogbo ọkàn rẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ń wo ọkàn àti bí ẹnikẹ́ni bá ṣe iṣẹ́ rẹ̀ láì fọkàn sí i, kò sí ẹ̀san kankan tí Ọlọ́run ní láti san fún ẹni bẹ́ẹ̀. Ìwé Kọ́ríńtì kejì orí 12 ẹsẹ̀ 15 sọ wípé, èmi yóò sì fi ayọ̀ náwó, èmi yóò sì ná ara mi fún ọkàn yín nítòótọ́. Bí mo tilẹ̀ fẹ́ yín lọ́pọ̀lọpọ̀, díẹ̀ náà fẹ́ràn mi bí. Nínú ẹsẹ̀ Bíbélì òkè yìí, Àpọ́stélì Pọ́ọ̀lù fi hàn pé òun ní inú dídùn láti fi gbogbo ayé rẹ̀ ṣe iṣẹ́ Ọlọ́run, kì í ṣe nítorí pé ó nífẹ̀ẹ́ Ọlọ́run nìkan, ṣùgbọ́n nítorí pé ó nífẹ̀ẹ́ àwọn ènìyàn tí Ọlọ́run ti rán sí i. Olùfẹ́, bí o bá fẹ́ àánú Ọlọ́run tí o sì fẹ́ fa àánú rẹ̀ mọ́ra pẹ̀lú, sìn ín tọkàntọkàn àti tinútinú. Olótìítọ́ ni, kò sì ní gbàgbé ìgbìyànjú ìfẹ́ rẹ. Èyí tí a lè rí nínú ìwé Hébérù
orí 6 ẹsẹ̀ 10. Ka Jẹ́nẹ́sísì orí 18 ẹsẹ̀ 1 dé 10. Bíbélì ní ọdún kan. Àwọn ọba kejì orí 22 dé 23. Kókó ọ̀rọ̀: àwọn tó bá ń sin Ọlọ́run tinútinú, tayọ̀tayọ̀ àti tọkàntọkàn yóò fa ìrànlọ́wọ́ àti ìbùkún rẹ̀ mọ́ra. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Ṣíṣí ti òní. Ọ̀run Ṣíṣí Orí Ìrìn wà lórí Facebook, TikTok àti YouTube. Tí ẹ bá fẹ́ kí a máa tẹ Ọ̀run Ṣíṣí Orí Ìrìn sí yín lórí WhatsApp, ẹ tẹ nọ́mbà ẹ̀rọ alágbèéká yín sí wa kí ẹnìkan kó ké hallelujah. A ó ṣiṣẹ́, ọmọ Ọlọ́run ni wá, jẹ́ ká tẹ̀lé ipa tí Olúwa wa ń tọ́. Ká fi mọ́ràn rẹ̀ sọ agbára wa dọ̀tun, ká fi gbogbo okun wa ṣiṣẹ́ tá ó ṣe. Forítì, máa retí, máa ṣọ́nà, títí Olúwa ó fi dé.